A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ka lẹ́ ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni, àlàáfíà ni mo wà. Ọkùnrin kan ló ẹ̀ṣẹ̀ níyàwó ló wá kàn sí mi. Although this particular one, mo ti fi ṣe bí ọ̀rọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀ tí kò tí ń ṣe é sí ó ti pẹ́ pé ọkùnrin tó níyàwó méjì ṣó lè ṣe wọ́n at the same time as oníyàwó méjì sunna ni oníyàwó méjì wọ́n ní kẹ́ fẹ́ you understand mẹ́rin ìwọ ọlọ́dẹ ti fún ẹ lórí ọ̀fẹ́ o ti fẹ́ méjì ṣóyẹ oníṣẹ́ ò lè ṣe wọ́n at the same time as in ṣó lè bá wọn sùn ní at the same time wow bí bẹ bá fẹ́yàwó bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe wọ́n ṣóyẹ yín wọn ò sọ àbí àárọ̀ ni o àbọ̀sán ni o àbí alẹ́ ni o àmọ́ wọ́n ní kẹ́ tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam tá a ti kọ́ níwájú bí wọ́n ṣe ń ṣe àmọ́ pé ṣé o lè ṣe wọ́n ní ẹ̀kan náà ṣé èmi ò fẹ́ wà like hypocrite irú ọ̀rọ̀ yẹn wàá kàn rò ṣé is it okay ṣé ó wà okay ṣá ìwọ ló níyàwó ẹ bó bá ṣe wù ẹ́ ló ṣe wọ́n àti sọ́rí àti fi ṣe wá àṣírí ó wà ní suratu Bakara pé obìnrin tó bá fẹ́ they are like your feet with it bó bá ṣe fẹ́ ṣùgbọ́n kó o níbẹ̀rù Ọlọ́run ṣé wọ́n fi pé tó bá ṣe wọ́n lẹ́ẹ̀kan náà ṣó dàbí ìbẹ̀rù pé o níbẹ̀rù Ọlọ́run dẹ ẹ mọ̀ jẹ́ ká wà bí hypocrite bí ẹni pàwọn nìkan la mọ̀ Ọlọ́run tó yẹ yín ní ìsinyìí tó bá ṣe wọ́n lẹ́ẹ̀kan náà tí infection bá dé mí níyàwó rẹ̀ ó ṣe lóòótọ́ o báwo ló ṣe fẹ́ mọ bí tí infection yẹn ti wá at least a ti sọ pé wà modest as in weekly sunna ó ní pé kẹ́ ṣe ní weekly bí àwọn aṣíwájú bí wọ́n ṣe fi lélẹ̀ nìyẹn ẹ mọ ẹ tòyàwó yín ní weekly ṣó yẹ yín tó bá tò wọ́n ní weekly wàá fi mọ ibi tí problem wà wọ́n sì sọ wípé tabatika tẹ̀lé ẹ̀sìn ìsìlámù wọ́n sọ ìbálòpọ̀ ọkọ àtìyàwó ó yẹ kó wà conceive as in secret as in something that is secret tẹ́ bá ti di pé òun bá àwọn méjì sùn at the same time ṣé bí ẹ̀yin náà ti ń sọ ti ń ṣe nǹkan tí wọ́n pè ní tú ẹ mọ̀ jẹ́ parẹ́ tú mi ìbẹ̀yìn kẹ́ bá mi parẹ́ ní comment box owó tó bá fẹ́ parẹ́ ní comment box ó bẹ́tà kó sọ Yorùbá so yẹyin ẹ̀yin náà ti ṣe tú. In my own opinion it is not okay nítorí pé kí ni mo ti share story kan rí tí ọkùnrin yẹn travel nígbà tó dé àwọn ọmọ wà ń pálọ̀ nígbà tó dé ó bá àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n jọjọ́ bára wọn ṣe ìgbà tọ́kọ ò ti sílé bóyá ọkọ̀dẹ̀ tí wọ́n bá méjì ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn náà bá pera wọn pé níṣẹ́ táwọn fi mọ̀ wà bẹ́ẹ̀ lásán ara sì ti wà ńlẹ̀ yẹn náà sì mọ àwa arábí pẹ̀lú ìkankápẹ̀ ní káyámátá ṣọyẹ yín ara ti gbẹ̀ kan àwọn méjì sẹ́yìn wọ́n dẹ̀ pera wọn jọ wọ́n dẹ̀ ṣe ìwà haram yìí wọ́n ṣe ìwà haram ta ló fà ọkọ ni because ó ti mọ bára àwọn méjèèjì ṣe ó ti ń jẹ́ kí wọ́n ṣe ìwòkuwò wọ́n ti ń bá practice nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ní àwọn obìnrin yẹn bá wí púpọ̀ ní story tí mo ṣe ẹ̀njọ́ yẹn so in as much as o ní fẹ́ kí wọ́n náà dé bá àwọn ìyàwó rẹ̀ káwọn náà mọ̀ ṣe ìwà tá a pè ní ìwà haram ní less yìí less ẹ bá mi parí ẹ̀ fúnra yín pẹ̀lú Yorùbá ẹ mọ̀ sọ English o ẹ̀yin náà ẹ̀ ń hùwà ìwà less tí wọ́n pàdé wọn tí wọ́n hùwà less how will you feel ìwọ nítorí pé ìwọ kò ní tó push mi ní question yẹn ìwọ ló fà á so ṣe wọ́n lọ́yọ̀ kọ̀ọ̀kan tó bá ṣe wọ́n lọ́yọ̀ kọ̀ọ̀kan àwọn náà mọ̀ pé bó bá ṣe ń lé ẹsẹ̀ ní fáwọn káwọn wá together láti mọ̀ ṣe irú habit obìnrin sóbìnrin so yẹ ìkan wọn nìkan tí Yorùbá ní gbà ní alẹ́ olówó àti kálíkà láti máa practice ẹ̀ in as much as ó bá travel ò ní fẹ́ káwọn méjèèjì mọ̀ ṣe obìnrin sóbìnrin mọ̀ ṣe wọ́n pọ̀ ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé kí ni wàá mọ̀ tí kankan bá go wrong wàá mọ̀ ibi tó ti ṣẹlẹ̀
wàá mọ ibi tó ti ṣẹlẹ̀ ọ̀dọ́ ìwọ ló níyàwó ẹ o àwa àìdíà làwa mú wá bíi ti ìlànà Islam ó wá kù sí ẹ lọ́wọ́ but it is more profitable pé kó ṣe wọ́n ní one nítorí tí infection bá fẹ́ ṣẹlẹ̀ wàá mú tó ti ṣẹlẹ̀ then secondly tó bá fẹ́ ò ní fẹ́ kí tó bá sílé káwọn náà mọ̀ ṣe woman to woman ò ní fẹ́ náà so yẹ yín so ẹ fi bẹ̀rù Ọlọ́run ẹ fi ṣe gbogbo ẹ̀ wọ́n sì sọ fún wa pé at least ìhòòhò wa ìwọ àtọkọ rẹ ṣó yẹ that's one man àti woman síbẹ̀síbẹ̀ ìwọ ló lówó rẹ o ìwọ ló ní fáàmù ẹ wàá pẹ̀lú bẹ̀rù wàá ṣe kí ni wàá pẹ̀lú bẹ̀rù. This is on point by 2 using my words for others. ẹ̀yin obìnrin ẹ mọ̀ harvest fún ọkọ yín ẹ túlẹ̀ bye for